ìjọba àná lọ́sùn ó gba owó ìyá $20 mílíọ̀nù láti kọ́ ibùdó ìwòsàn alábọ́dé o, àmọ́ wọn kò ṣe bẹ́ẹ̀. Adeleke ló sọ bẹ́ẹ̀. Gómìnà Adémọ́lá Adeleke ti ìpínlẹ̀ Ọ̀ṣun ló mọ̀ ti lo ọdún 3 lórí àlééfà báyìí. Lásìkò ọdún 3 náà onírúurú òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú, ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti wáyé o, èyí tó mú kí wọ́n máa yòǹbó gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tàbí kí ẹnu kó máa kùn ọ̀nà láti gómìnà Adeleke lẹ́nu gbọ́rọ̀ lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ti wáyé sí àti ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin ọdún 3 ló mọ̀ ta BBC Yorùbá nídìí kan láti lọ bá ní ìlú Òṣogbo. Ọ̀rọ̀ mọ̀pọ̀ tí gómìnà bàbá àwọn oníròyìn sọ lára rẹ̀ ni ẹ̀sùn pé ó máa ń jójú sí ó ní bàbá àṣàlẹ̀ àwọn iṣẹ́ ìdàgbàsókè tó ti ṣe àti pé ṣé àwọn ẹbí rẹ̀ ló ń darí rẹ̀ gẹ́gẹ́ báwọn èèyàn kan bí wọ́n ṣe ń wí káàkiri o. Lásìkò ìfọ̀rọ̀wérọ̀ náà gómìnà Adémọ́lá Adeleke ó ṣàlàyé pé ọ̀pọ̀ àṣeyọrí lòun ti ṣe o tí ó ti gorí àlééfà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní lára iṣẹ́ ìdàgbàsókè náà àti àtúnṣe ojú ọ̀nà wa èyí tí ọwọ́jà rẹ̀ tó ti nà káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí ní gbogbo ẹ̀ka ìgbé ayé bí ètò ẹ̀kọ́, ìpèsè èlò amáyédẹrùn, ìlera, ṣe ní gbogbo nǹkan ń dàrú níbẹ̀ nígbà tó ń gorí àlééfà. Ṣùgbọ́n nígbà tó ń gbàkóso gbogbo ẹ̀ pátá báyìí lòun ti fọwọ́ bà. Lẹ́nu ọdún 2 a ti ṣe ọ̀nà lára ìlànà ìṣèjọba oníkókó 5 tí a ní ètò ọ̀gbìn wà níbẹ̀, àmọ́ bí kò bá sí ojú ọ̀nà tó dára láti oko, báwo ni wọ́n ṣe fẹ́ gbé oúnjẹ wá sí àárín ìlú? Àwa ń ṣe ọ̀nà tó dára káàkiri, kò sí ìlú ní Ọ̀ṣun tó máa ní a kò dé ọ̀dọ̀ àwọn láti ṣe ọ̀nà, a kò sì yá owó àtẹ̀sọ̀ wájú. Bákan náà gómìnà Adémọ́lá Adeleke ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn òṣìṣẹ́ àti oníṣẹ́ ọwọ́ tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti mọ ipa ìṣèjọba rere lára tí wọ́n ti ń rí tajé ṣe báyìí. Nǹkan tá a kàn sọ fáwọn èèyàn wa ni pé owó Ọ̀ṣun yóò gbé Ọ̀ṣun. Àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ bíi plumber, káfíńtà, bíríkìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló wà ní Ọ̀ṣun. Kí wá ló dé tí a fi máa kó àwọn èèyàn wá láti Èkó àti àwọn ìlú bòmíràn? Ohun tó tún ràn wá lọ́wọ́ nìyẹn tí àwọn owó yìí tí kò yẹ kí wọ́n lọ síbi tí kò yẹ kí wọ́n lọ mo dí ipa. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ ó tún mẹ́nuba pé ìjọba rèé kò rẹ̀yìn lẹ́ka ètò ìlera, kódà wọ́n ṣe ipò kíní nínú ìgbéléwọ̀n àwọn ìpínlẹ̀ tó pegedé lẹ́ka ètò ìlera tí ìpínlẹ̀ Ọ̀ṣun ti gba àmì ẹ̀yẹ nípa ọ̀rọ̀ ìwòsàn. Wọ́n fún wa ní àmì ẹ̀yẹ pẹ̀lú owó tó tó $500 torí àwa la ṣe ipò kíní owó tí wọ́n fún wa yìí la dá padà sí ẹ̀ka ètò ìlera láti ṣe àwọn iṣẹ́ ìdàgbàsókè mìíràn níbẹ̀, torí àwa kò ní ṣe bí àwọn kan tó jẹ́ pé wọ́n fún wọn ní owó ìyá $20 mílíọ̀nù àwọn ìjọba àná pé kí wọ́n fi kọ́ ibùdó ìwòsàn alábọ́dé. Adé ibẹ̀ wọn kò ṣe èyí kò dára rárá. Gómìnà Adémọ́lá Adeleke ló sọ bẹ́ẹ̀. Ní ọ̀pọ̀ ìgbà ní àyè sọ̀rọ̀ ló mọ̀ ti lu bọ́ sí ìgboro ayé pé àwọn ẹ̀gbọ́n gómìnà Adeleke ló máa ń darí rẹ̀ láti ṣe ọ̀pọ̀ ìpinnu tó máa ń ṣe. Kódà àyè sọ̀rọ̀ náà ní àwọn ẹ̀gbọ́n rẹ̀ yìí ló jẹ́ bàbá àṣàlẹ̀ fún tí wọ́n sì máa ń ṣe bíi gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nígbà tó ń fèsì lórí àwọn àhesọ ọ̀rọ̀ yìí, gómìnà Adeleke ní òfúùtù fẹ́ẹ̀tẹ̀ àṣà tí kò ní kan làwọn ọ̀rọ̀ yìí torí irọ́ tó jìnnà sí òótọ́ ni wọ́n. Gómìnà tèmi yàtọ̀, Ọlọ́run fẹ́ràn mi, mo sì ní àwọn ẹbí tó dára, èmi kò ní bàbá ìsàlẹ̀ bí mo ṣe wà yìí, n kò sì ní èèyàn kankan tí mò ń dáwó padà fún. Torí rẹ̀ ó ní gbogbo iṣẹ́ ìdàgbàsókè yìí ló ṣe ń lọ dáadáa, torí rẹ̀ ńlá ṣe rí iṣẹ́ ṣe. Wọ́n máa ń sọ pé àwọn ẹ̀gbọ́n mi Dúpẹ́ àti Ṣèyí ló ń darí mi, àwọn ló ń ṣe bí gómìnà, èmi kò ṣe bí gómìnà. Gbogbo àwọn tó ń bá mi ṣiṣẹ́ wọ́n mọ̀ pé mo máa ń béèrè ìmọ̀ràn lọ́wọ́ àwọn èèyàn mọ́ni, àmọ́ tí wọ́n bá fún mi ní ìmọ̀ràn tí n kò faramọ́ kò lè di ohun. Èmi ni mo ní gègé ìkọ̀wé pupa tí màá fi buwọ́lu àbá wọn tí ẹbí mi àtàwọn olùbádámọ̀ràn mi tó bá fún mi ní ìmọ̀ràn tí mo sì rí wípé ìmọ̀ràn wọn dára, ṣé kí n má gbà ní? Ṣé ìyẹn wá sọ wípé àwọn ni gómìnà ni? Kò sí gómìnà tàbí ààrẹ tí kò ní àwọn èèyàn tó ń fún wọn ní ìmọ̀ràn, àmọ́ àṣẹ tó gbẹ̀yìn
orí tábìlì mi ló wà. Gómìnà Adeleke òun ló sọ bẹ́ẹ̀. wọ́n ní lára àwọn ìka àléébù tí àwọn èèyàn kan tí wọ́n tún máa ń nà sí gómìnà Adeleke ni pé ó máa ń jó púpọ̀. ìjó labísì ni wọ́n sọ torí kí etí rẹ̀ rí kó má ti gbọ́ ìlú ni yóò ti mú ijó jó. àmọ́ ṣe ni gómìnà Adeleke ó dá sí ẹ̀sùn yìí tó sì ní òun sì máa jó dẹ́ndẹ́ jó síwájú sí o. wọ́n ṣe é títì bíi kí n má bá wọn jó àmọ́ wọ́n tan ara wọn jẹ ni. ijó jíjó kò dí iṣẹ́ mi lọ́wọ́ torí oníkálukú olóní nǹkan tó fẹ́ràn láti máa ṣe àwọn ló mọ̀. àmọ́ èmi yóò jó dẹ́ndẹ́ jó màá sì ṣiṣẹ́ ìlú. Gómìnà Adeleke òun ló sọ bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún wá gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o kí wọ́n bá tẹ notification bell láti lè máa ráwọ̀ ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú àtàárọ̀ a kú iṣẹ́ tòní Elédùà yóò gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa o.